inú àkáǹtì Àgbàlá Gabriel ni gbogbo owó tí ẹ̀yin àgbáyé dá fún mi inú àkáǹtì Àgbàlá Gabriel ni gbogbo owó yẹn wà o. Àgbàlá Gabriel fún mi ní 1 kọ́bọ̀ nínú gbogbo owó yẹn. Mi ò dẹ̀ wá fi ṣèjà, mi ò fi ṣèbínú, bọ̀ yín tó wá mú ọ̀rọ̀ yìí tó tún fi wá ń rúgbó, tó fi wá rúgbó débi wípé ọ̀rọ̀ yìí tó fi wá ń fa ariwo wípé lákọ̀ọ́kọ́ à ń pe bọ̀dá kan ní Mr. Kẹ́hìndé. Mr. Kẹ́hìndé yẹn followers Àgbàlá Gabriel ni, òun náà máa ń san donation sí àkáǹtì Àgbàlá Gabriel tí Àgbàlá Gabriel bá ti gbé àwọn èèyàn tó níṣòro wá tán nídìí help, tán nídìí donation láti gba owó, òun náà máa ń fi owó support Àgbàlá Gabriel ń bẹ̀. So Mr. Kẹ́hìndé yẹn ó ti fẹ́ ṣe visa àti passport Amẹ́ríkà fún mi ńgbà kan. Àgbàlá Gabriel dínà rẹ̀, ó takùn dì, ó ní kò gbọdọ̀ mú mi kúrò ní àkàtà òun, pé tó bá mú mi lọ sí Amẹ́ríkà nsìn, ta ló fẹ́ máa fọ tọ́ílẹ̀tì òun, tó fẹ́ máa fọ ọ́fíìsì òun, tó débì ni mo máa ń fọ tọ́ílẹ̀tì Àgbàlá Gabriel tí mo máa ń clean ọ́fíìsì. So Mr. Kẹ́hìndé yẹn, yes sir. Ẹ bẹ̀rù Ọlọ́run. Bẹ́ẹ̀ ni sir. Ẹ ṣe sùúrù. Gbogbo tẹ́ bá fẹ́ máa sọ lórí Àgbàlá Gabriel. Yes sir. Ẹ bẹ̀rù Ọlọ́run lórí ẹ̀. Bẹ́ẹ̀ ni sir. Ẹ̀yin lẹ máa fọ tọ́ílẹ̀tì ńbẹ̀. Bẹ́ẹ̀ ni sir. Àti ọ́fíìsì ẹ̀. Bẹ́ẹ̀ ni sir. Ẹ sọ púpọ̀ lórí ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni sir. Bẹ́ẹ̀ lórí. Bẹ́ẹ̀ lórí sir. Àwọn náà dẹ̀ sọ níjọ́ tí bàbá tí Alhaji Oríyọmí tí wọ́n mú mi lọ sọ́dọ̀ wọn, tí wọ́n fẹ́ bá wa settle ọ̀rọ̀ yẹn láàrin wa, tí mo ní k'Àgbàlá Gabriel sáà fún mi freedom kí n máa bá tèmi lọ. Fúnra Àgbàlá Gabriel ó sọ fún lójú gbogbo àgbáyé ńjọ́ náà lọ́hùn, ẹ lọ tó fídíò yẹn wò, wípé èmi ni mo máa ń fọ tọ́ílẹ̀tì, òun ni máa ń clean ọ́fíìsì òun, tẹ́ ẹ bá gbàgbé ńgbà náà lọ́hùn. Bọ̀ apá abẹ yẹn kọ́ ni mò ń lọ, mo kàn fi ìyànnàná ọ̀rọ̀ ni. Mr. Kẹ́hìndé yẹn òun náà ló tún wá tún donate màálù tàbí ṣe wedding, tẹ́lẹ̀ àyàwó ṣe wedding, màálù tàbí ṣe wedding jọ wedding. Mr. Kẹ́hìndé yẹn ló fi màálù yẹn ránṣẹ́. Mr. Kẹ́hìndé yẹn náà ló tún wá lọ mímíkì, ló tún lọ ṣe fídíò recording, ló tún lọ ṣe audio recording mimic. Èmi kọ́ ni mo sọ̀rọ̀ o. Mr. Kẹ́hìndé yẹn à ń pe àwọn kan máa ń ṣe, à ń pe àwọn kan ní mimic. Kò sí ohun ẹni tí àwọn yẹn ò lè lò. Àwọn yẹn ni Mr. Kẹ́hìndé lọ bẹ̀ lọ́wọ́ ẹ̀ pé kí wọ́n lo ohùn mi. Wípé kí wọ́n sọ pé èmi fẹ́ gba 5 million. Pé kí n lè die down, kí ilé fẹ́nu mi die down kéèsì tó wà láàrin èmi àti Àgbàlá Gabriel. Ìyẹn ni Alhaji. Kí ni Mr. Kẹ́hìndé ó ṣe lọ ṣe báyẹn? Kí ni tiẹ̀ ń bẹ̀? Ẹ ṣé sà. Ṣé rí Mr. Kẹ́hìndé yẹn, ọ̀rẹ́ kòríkòsùn ìlòun àti Àgbàlá Gabriel. Nígbà tí ọ̀rọ̀ ẹ ti ń rúgbó bọ̀, tí Àgbàlá Gabriel ti rí pé òun mà ti ń wálẹ̀ lórí ọ̀rọ̀ Muyideen, ìlò lẹ̀dí àpòpọ̀ mọ́ Kẹ́hìndé yẹn tán fi mímíkì ohùn mi láti fi bà mí lórúkọ jẹ́ pé mo béèrè fún owó. Mi ì béèrè 1 naira lọ́wọ́ wọn. Fúnra mi gẹ̀gán mo dẹ̀ sọ mo ṣe live video tí mo ní mi ì fẹ́ ẹ̀tọ́ kankan látọ̀dọ̀ Àgbàlá Gabriel mọ́. Iṣẹ́ tọ́lọ́run rán Àgbàlá Gabriel sí mi ló ti jẹ́ fún mi yẹn. Èmi náà dẹ̀ ti gba kádàrá. Ṣùgbọ́n láti yá pé wọ́n tó máa fi in tí mi ò ṣe tàbí ọ̀rọ̀ tí mi ò sọ jáde lẹ́nu tàbí tí ò ṣe tèmi tí wọ́n tó máa fi bà mí lórúkọ jẹ́ ní social media, ẹ jọ̀ọ́ mi ò fẹ́. Bàbá Kọ́lá Olóòtú, ẹ jọ̀ọ́ máa fẹ́ bẹ̀rù Ọlọ́run. In tí ó bá ṣe jú èèyàn sọ jáde, ó léwu, ẹ̀ṣẹ̀ ní níwájú Ọlọ́run. Èmi àti yín àjọ sọ̀rọ̀ pa 5 million kankan pé ẹnì kankan fẹ́ fún mi 5 million. Bóyá nítorí mímíkì tí Mr. Kẹ́hìndé lọ ṣe tó lo voice mi láti fi bà mí lórúkọ jẹ́ tó ní mò ń béèrè 5 million lọ́wọ́ òun.
bóyá ni Àgbàlá Gabriel pè yín jókòó kalẹ̀ pé kẹ́ẹ̀fì yẹn defend òun èmi ò mọ̀ ń pa ọ̀rọ̀ 5 million ó ṣe 5 million o èmi ò gba 1 kọ́bọ̀ lọ́wọ́ anybody o ebi ọ̀pá mi ìyó ṣùgbọ́n Ọlọ́run ń wo àṣírí jíjẹ múmu mi o Ọlọ́run ọba nìkan ló bo àṣírí jíjẹ múmu mi so kò jù bá ń lọ. pé ají pọnmi kùtùkùtù òwúrọ̀ kì í pọn rúrú. Mo wá láàárọ̀ yìí láti wá bá gbogbo ẹ̀yin abiyamọ ayé. Mo wá láàárọ̀ yìí láti wá bá gbogbo ẹ̀yin obìnrin, gbogbo ẹ̀yin ọkùnrin, gbogbo ẹ̀yin ọmọdé, gbogbo ẹ̀yin àgbà, gbogbo ẹ̀yin àjẹ́ ayé, oṣó ayé, gbogbo ẹ̀yin amọ́niṣe ni ayé, afàìmọ́niṣe ni aṣeni tí ń bá ni dárò. Mo fi ọ̀wọ̀ yín wọ̀nyí, mo wá láàárọ̀ yìí láti wá bá yín. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé nínú ire, ibi máa ń wà ń bẹ. Nínú ibi, ire dẹ̀ máa ń wà ń bẹ. Kò sí bí èèyàn ṣe lè jẹ́ ibi tó ṣe lè ṣe ibi tó. Tá bá wo nínú ibi tó ṣe yẹn nígbà míì, a rí oore ẹyọ kan tó ṣe. Kò sí bí èèyàn ṣe lè bàjẹ́ tó, a rí oore ẹyọ kan téèyàn ṣe. Mo wá láàárọ̀ yìí láti wá bẹ̀bẹ̀ ẹ̀yin gbogbo abiyamọ ayé lọ́kùnrin lóbìnrin, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin àbúrò mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi. Kò dẹ̀ sẹ́ni tí mo wá bá bẹ̀bẹ̀ náà o bí ó ṣe alàgbà Gabriel. Mo mọ̀ pé àwọn nǹkan tó ṣe ò dáa, kódà ó burú, ó kù díẹ̀ káàtó. Àmọ́ ẹ ṣáà mọ̀ wípé àwọn ẹlẹ́sìn mùsùlùmí wọ́n ní àwọn fẹ́ kí ẹlẹ́ṣẹ̀ kó ronúpìwàdà. Àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì náà wọ́n ní ayọ̀ ń bẹ fún Ọlọ́run tó bá fún ẹlẹ́ṣẹ̀ tó bá ronúpìwàdà lọ́run. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, mo fìyọ́nú Ọlọ́run ọba bẹ̀ yín, ẹ jèbùrẹ́ torí Ọlọ́run. Tó bá ṣubú lẹ́ni tó ṣe yìí, kò sí nǹkan tó fẹ́ fi kó ẹ̀ ṣe. Ẹni tí ò dá lẹ́ni ó tún sì lè dá lọ́la. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ó ṣẹ̀, mo mọ̀ pé ó ṣẹ̀, ó mess up big time, but ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Gbogbo nǹkan tó ṣe a máa níbì kan náà tó ti nu ìbànújẹ́ àbí ẹkún àwọn kan nù. Bó tiẹ̀ jẹ́ pé ó nu ìbànújẹ́ àwọn èèyàn lè ní ó nu ìbànújẹ́ wọn dùn díẹ̀, ó tún fún wọn lẹ́kún. Ó fi wọ́n gbowó, ó fi wọ́n ṣe gbogbo ẹ̀ ló ṣe. But ó máa ní ibì kan, kì í ṣe gbogbo ẹ̀ náà, ó máa ní ibì kan kékeré kan tó ti ṣe dáadáa. Ibẹ̀ yẹn ni mo fẹ́ kẹ́ ẹ wò mọ́ lára nítorí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jèbùrẹ́. Mo mọ̀ pé nǹkan mi support ẹ̀. Mi dẹ̀ sọ pé nǹkan tó ṣe nǹkan tó dáa ni. Àmọ́ mò ń appeal sí conscience ẹ̀yin èèyàn pé bí heat yìí ṣe pọ̀ yìí, tó bá ṣubú tó bá kú, àmọ́ bóyá irú èèyàn bíi tèmi tí ò kí n irú ìgbà tán ṣe ti Séráfù ń sìn, ọba tó dá ayé àti ọ̀run gbọ́, mi ò kò sí kankan tí mo rí ń bẹ̀. Deliberately mo shut down ni. Mo wà blank. Partner mi ni heat yẹn ń bá ló jẹ́ kí n bọ́ síta. Mi ò rí nǹkan kan bẹ̀, but èèyàn mélòó ló lè ṣe bíi tèmi? Tá bá dẹ̀ ń jà, ẹ rí pé ní orí ìkànnì yìí gan, àwọn tó bú mi yàtọ̀ sí ìkan tí mo ṣe tí mo dẹ̀ regret pé mi ò bá tiẹ̀ má dáhùn rárá. Ẹlòmíì tó bú mi lórí ìkànnì yẹn mọ̀ pé bí dèní mi ì tí fún wọn lésì pé kí n bú wọn padà. Nítorí téèyàn bá ti ṣe nǹkan nígbà míì, èmi máa ń rántí oore, mo máa ń rántí nǹkan míì téèyàn ṣe. Mi kì í fẹ́ jàjàdí, not because mo fẹ́ kí n bá onítọ̀hún sọ̀rọ̀ padà, but mo máa ń wo ibì kan téèyàn ti dúró fún mi. Gbogbo èèyàn tó bá dẹ̀ wà láyé tí ò bá kí n rorú ẹ̀, ó ti di òkú nínú ara. Òun lẹ ṣe pé up till now, àwọn ẹni tó ń bú mi kò tí lè mú báyìí pé èébú tí mo bú òun lélẹ̀. Nítorí pé níjọ́ iwájú tábá lójú ò ní kanjú, tójú bá kanjú, màá máa bí ẹ pé kí ni mo ṣe fún ẹ, èébú wo ni mo bú ẹ tó fi bú mi báyìí, tó fi ṣe báyìí. Bẹ́ẹ̀ kò ní lè sọ fún mi pé nǹkan báyìí ni mo sọ.
ni mo ṣe máa ń wò pé mo ṣì máa ń fi àyè yẹn sílẹ̀. Bí alàgbà Gabriel ṣe báàdì tó léni, ó máa ní oore kékeré kan nínú ibi tó ṣe. Kì í ṣe gbogbo ẹ̀ náà ló fi ṣe bí. Ó máa ní ibi kékeré kan tọ́lọ́run tó wà placed síbẹ̀ pé bóyá ẹ̀mí yẹn ò bá ti bọ́, bóyá tí ò bá wọlé, bó tiẹ̀ jẹ́ pé ó jẹ ìdajì owó, bóyá tí ò bá wọlé níbẹ̀, bóyá ẹ̀mí yẹn ò bá ti bọ́. Mo fọlọ́run ọba bẹ̀yìn ẹ̀jẹ̀bùrẹ́ tó bá kú, kò sí nǹkan téèyàn fẹ́ fi kú ẹ̀ ṣe. Bullying dẹ̀ máa ń pààyàn. Tí ariwo bá ti pọ̀ lórí èèyàn, ó máa ń pààyàn. Èèyàn lè commit suicide, kò sí nǹkan téèyàn tó, àfi téèyàn bá ní irú skin bíi tèmi. Ọlọ́run ọba deliberately ni. Nítorí pé mo mọ̀ wípé ẹ̀gbin téèyàn ò bá rí òkè ń pààyàn. Nígbà tó bá ń bú ẹ, kò sí bó ṣe fẹ́ sọ pé o strong tó. Á tó stage kan á hit ẹ. So the best thing ni pé see no evil, hear no evil. Nǹkan tèmi ò ṣe kí n wò nìyẹn. Gbogbo àwọn tó dẹ̀ mọ̀ mí wọ́n máa ní okú ti sọ pé kọ́ má gbé wá báyìí, ó ti ní kọ́ má gbé wá bẹ́ẹ̀ làwọn ò ṣe sọ. Mi tí ẹ fẹ́ gbọ́. But èèyàn mélòó ló lè rí irú ẹ̀? Èèyàn mélòó ló lè ṣerú ẹ̀? Mo bẹ̀ yín torí Ọlọ́run. Mo ń appeal sí conscience yín ni. Bí alàgbà Gabriel ṣe báàdì tó lé ní, kò ṣe jóun ló báàdì nínú gbogbo àwọn pastors yẹn láyé. Kò lè jóun ló báàdì jù. Ẹ má jẹ́ ká ṣe ìdájọ́ ikú láti ọwọ́ wa. Torí ibi tó dẹ̀ ń bá lọ bí ìdájọ́ ikú ni. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo àwọn tó ṣe fún náà, ìmí inú wọn sì wà láyé, ìmí inú wọn ò tí kú, ìmí inú wọn Ọlọ́run dẹ̀ tún ti gbé àánú dìde fún wọn lórí àwọn platform mi. Ẹ jẹ́ kó Ọlọ́run lọ fìyà ẹ̀ jẹ, ẹ kò jèbùrẹ́ díẹ̀, ẹ kò jèbùrẹ́. Mi ò bú yín o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, mi ò sọ pé mi ò bú yín. Mi ò sọ pé nǹkan tẹ́ ń ṣe mi ò tàpá sí yín o. Mò ń bẹ̀ yín ni. Mò ń fi Ọlọ́run ọba bẹ̀ yín. Mò ń fi Ọlọ́run ọba bẹ̀ yín pé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Torí tẹ́ bá ní kẹ́ bínú tán, ẹ dẹ̀ ti ń bínú tán. Inú yẹn ti ń bí yín gan. Mo mọ̀ gẹ́gẹ́ bí abiyamọ yẹ kí inú bí yín, ó yẹ kára ta yín, àmọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ níbi tẹ́ ẹ dé yìí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́. Ibi tó yẹ kẹ́ àwọn tó ṣì ń hide, mo sọ, tó o bá ti gba owó tí kì bá ń ṣe àkáǹtì ẹni tó ní owó ló gba owó sí, jìbìtì wà ń bẹ. Àwọn màmá kan wà lórí kọ́ni, wọn ò béèrè owó. Àwọn màmá kan bíi 2 mẹ́ta, wọn ò ń gba owó fún yàn. Tó bá dẹ̀ máa gba owó fún yàn, àkáǹtì onítọ̀hún náà máa gbé sílẹ̀. Tó o bá ti gbé àkáǹtì èèyàn sílẹ̀, irọ́ ló bá dé. Irọ́ ló bá dé. Irọ́ ló bá dé. And again, wọ́n ti wá sọ di norm. Wọ́n ti sọ di tradition. Any little thing, ẹ dáwó fún. Any little thing, ẹ dáwó fún. But nísì àwọ̀ pálábá alàgbà Gabriel ti ségi. But mo ń bẹ̀ yín nítorí Ọlọ́run. Mo ń appeal sí conscience yín, gbogbo ẹ̀yin abiyamọ ayé tẹ́ ń bínú. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jèbùrẹ́. Ẹ mọ̀ pé nǹkan tí mo máa ń sọ náà nìyẹn, pé téèyàn bá ti ṣẹ̀, ẹ má jẹ́ ká máa ṣe ní ṣe fàájá tó bá kú. Torí pé níbi tí mo mọ̀ pé láàánú dé, tí nǹkan bá tún ṣe náà, yín náà lẹ máa dìde. Gbogbo nǹkan tẹ́ ń ṣe, kò ṣe pé bóyá ẹ̀ ń ṣe pé kó lè kú. Àmọ́ ó lè kú. Nǹkan mi lè ṣe, ṣe pé kó lè kú o, ṣùgbọ́n ó lè kú. Tí ti bá pọ̀ jù lórí èèyàn lè kú. Ọmọ tó mu hypo, táwọn èèyàn sọ pé bóyá ó ń ṣeré, mọ̀ nǹkan tó ń pè ní bully. Mo ní àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ní mental problem. Bully, nǹkan tó ń pè ní bully ló ní genesis problem wọn. I'm telling you, no, they get over it till today. Òun ní genesis problem, òun ló fa problem sínú ayé wọn. So mo ń bẹ̀ yín nítorí Ọlọ́run, ẹ rò wípé nínú gbogbo ibi tó ṣe, ire kékeré kan máa wà ń bẹ́ẹ̀. Rere kékeré yẹn ni mo fẹ́ kẹ́ wò. Rere kékeré kò sí bí wọ́n ṣe lè ṣètò. Rere kékeré kan máa wà nínú ibi tó ṣe. Ń bí ẹ mọ̀ pé lára èmi náà jáde, mo advice ẹ̀ nígbà yẹn pé kọ́ ilé
káwọn èèyàn máa lọ bẹ̀ tó bá lọ káwọn èèyàn máa wọ̀ jẹ́ káwọn èèyàn rí kó o kọ́ ilé o lè pé ní estate kó o jẹ́ pé àwọn arúgbó ló fẹ́ tọ́jú mo sọ ńgbà yẹn mo sọ nígbà yẹn but ó ṣe bó ṣe bọ̀ mo ń bẹ̀ yín torí Ọlọ́run mo ń bẹ̀ yín lórí ọ̀rọ̀ yìí àti lórí ọ̀rọ̀ ẹ̀mí tí nǹkan bá ti ṣẹlẹ̀ ẹ jẹ́ kó máa dó stage kan tá a máa fi dáwọ́lẹ̀ ẹ jẹ́ ká máa rò ó pé yes torí ọ̀pọ̀lọpọ̀ máa ní ṣé kò ń ṣe ẹlẹ́ran ara lòun náà ṣe sí ni àmọ́ Ọlọ́run fọ̀nà àbáyọ Ọlọ́run fi sí Ọlọ́run ti fọ̀nà àbáyọ fẹ́ lẹ́ran ara yẹn bọ̀ mò ń gbà yín lórí Ọlọ́run ó ti ṣẹ̀ in tó ṣe kò dáa kò ṣe gbọ́ àmọ́ ṣé kú lè rí ẹ̀ṣẹ̀ ni ṣé kú lè rí ẹ̀ṣẹ̀ ni èmi àwa tá a sọ fún yín pé àgbọ́ ẹ̀sìn kankan ọkàn mi lẹ̀sìn mi ò ní láti lọ sí church mi ò ń ṣe onírìlíjọ́ kankan Olódùmarè ni mo dìbò fún àwa yìí dẹ̀kẹ̀rẹ̀ àtọmọdún 6 lẹ̀mí ti ń lò wá ní àti primary 6 lẹ̀mí ti ń lò wá ní sẹ́ráfù tá a wá sọ pé àti sẹ́ráfù àti sẹ́ráfà àti ẹ̀fẹ́ gbọ́n kankan ó yẹ kẹ́ mọ̀ pé èèyàn ti rí oríṣiríṣi èmi níbi tí Ọlọ́run jogún ìmọ̀ fún mi tó gbogbo àwọn tó bá mi lọ sí church tí n bá ń pe orin mo kàn ní the first nǹkan tó bẹ̀rẹ̀ orin yẹn kọ́ ní tolúwa nílẹ̀ atẹ́kùn rẹ̀ tí n bá ti gbọ́ tolúwa nílẹ̀ atẹ́kùn rẹ̀ yẹn mi ì ní wo ìwé pè tó kù máa pè é ni tó bá ti ní ta ní yogori òkè yìí lọ ibẹ̀ yẹn nìkan ni mo ní tí n bá ti mọ ibẹ̀ yẹn báyìí máa pè yìí tó kù délẹ̀ ni níbi tí mo pe orin dé ní sẹ́ráfù èmi ni mò ń pe orin fún church mi mo máa pè é délẹ̀ ni àwọn oníṣẹ́ tí n bá dẹ̀ ń pe orin ìwọ tó bá wà nínú church àwọn nǹkan bí mo ṣe máa demonstrate máa jó pẹ̀lú orin yẹn bẹ́ẹ̀ ni pé ọ̀run fẹ́ sọ ni but ó ṣì oríṣiríṣi tá a rí níbi kan ní kó wá forí àkọ́bí kó wá fẹsẹ̀ àkọ́bí kó mú kọ́kọ́rọ́ wá kó mú kándù wá kó mú kinní kan ó somi dòmí ẹ̀jẹ̀ á ní wọ́n yọ àgbọn wọ́n yọ abẹ́rẹ́ lára èèyàn àwọn nǹkan tó lé wa sá gbogbo àwọn oríṣiríṣi téèyàn ń rí nínú ọ̀rọ̀ tí mo máa ń sọ gan kí n rí wípé mo mọ̀ ń pa sẹ́ráfù ni àwọn sẹ́ráfù òde ìsìn Ọlọ́run má jẹ́ ẹ wo nǹkan tó ń sọ ayé TikTok dà ṣebí tá làgbà Gabriel já síta ni ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táwọn èèyàn burúkú táwọn ẹlẹ́sìn yìí ń ṣe burúkú tí wọ́n ń ṣe ní abẹ́lẹ̀ lára àwọn tó ń bú mi lórí platform mi couple of days ago mo pè yàn kan mo ní 3 nínú wọn ló wá bá mi ẹ wo nǹkan tó wá bá mi sọ ẹ wo nǹkan tó ń fẹ́ 3 nínú wọn ẹ wo nǹkan tí wọ́n ń fẹ́ o wọn dẹ̀ ló máa bọ́ta lánàá máa bú mi náà máa ní wọ́n fi kéwú bú mi wọ́n ṣe kíní ẹ wo nǹkan tí wọ́n ń fẹ́ Ọlọ́run nìkan ló mọ̀ ìwọ tó o bá ṣì ń lọ sí church at this point tó fi pé ìgbàlá wà nínú church I'm sorry for you tó bá rò bóyá ìgbàlá ẹ rọ̀ mọ́ church tó o pa ọkàn tiẹ̀ mọ́ tó o wá ìgbàlá nínú ọkàn ẹ I am sorry for you àbí tó fi pé ó láti dé mosque kó o tó gbàlà tó o wá ìgbàlà nínú ọkàn ẹ kó o bá Olódùmarè làjà kó o mọ̀ wípé tí kú bá dé you are ready ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń lọ sí church sí bọ́ bá ní ẹ máa ń gbàdúrà ikú tó easy jù ẹ tún máa ń gbàdúrà pé kọ́lọ̀ má jẹ́ tójú oorun dójú kú ẹ fẹ́ kúkú mọ́tò ẹ fẹ́ kúkú omi ẹ fẹ́ kúkú aeroplane ẹ tún fẹ́ kúkú ojú oorun omi pé ẹ fẹ́ kú nìyẹn bọ̀ tó bá jẹ́ onígbàgbọ́ àbò ní màlẹ́kì mùsùlùmí gidi ojoojúmọ́ ló máa palẹ̀ mọ́ ikú lẹ̀ ojoojúmọ́ ló máa wu ìwà bẹ́ni pé ò ní rí ọ̀la wà wọ́n mọ ẹ àwọn nǹkan tó mọ̀ pé ó lè fún wọn ní wàhálà irú èmi sí gbogbo bank account mi ló wà lọ́wọ́ àwọn ọmọ mi gbogbo pin mi ọwọ́ wọn ló wà wọ́n bá fẹ́ ra nǹkan akọ̀ pè mí ni gbogbo nǹkan mi ọwọ́ wàá ti máa fún wọn wàá ti palẹ̀ mọ́ ẹ̀ sílẹ̀ fún wọn gbogbo life insurance everything wàá ti jẹ́ kí wọ́n mọ̀ because o ní èní o jílẹ̀ ní o lè má ní àǹfààní láti rí ọ̀la ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì mùsùlùmí mélòó ló ń ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ò fẹ́ kú a máa gbọ́ Ọlọ́run má jẹ́ tójú oorun dójú kú ṣó yẹ kẹ́ ẹ máa gbàdúrà kọ́ Ọlọ́run má jẹ́ tójú oorun dójú kú ikú tó rọrùn jù ojú báwo lẹ ṣe wá fẹ́ kú ayé yìí tẹ́ ẹ fẹ́ gbé sí kí ló wà láyé kò sí nǹkan kan láyé nígbà mi máa wò báyìí pé wàhálà ti pọ̀jù the same routine ni
wàásù wàá jí wàá jẹun wàá lọ bí iṣẹ́ wàásù wàá jí wàá jẹun màá tún console ara mi pé well mo dúpẹ́ àwọn ọmọ tó fún mi. So tálàgbà Gabriel ló dé ta rí àìmọye oríṣiríṣi mi ò justify mi ní nǹkan tó ṣe ó dáa o mò ń bẹ̀ yín torí Ọlọ́run ẹ jọ̀ọ́ níbi tí ẹ ṣe dé yìí ẹ fẹ́ kó kù ó ń dùn yín gẹ́gẹ́ bí abiyamọ ṣùgbọ́n ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jáwé àforíjì ẹ foríjì ẹ jẹ́ kó lọ gbọ́ Ọlọ́run ẹlẹ́ṣẹ̀ ògbèjì nítorí Ọlọ́run ni mo bẹ̀ yín mo fìyọ́nú Ọlọ́run ọba bẹ̀ yín ẹ ní sunkún lórí ọmọ ẹ ní dààmú lórí ọmọ ìbànújẹ́ ò ní dapọ̀ máyọ̀ yín lágbára Ọlọ́run ẹ ní ṣubú dànù ayé ò ní gbégi dínà yín àwọn ọmọ yín á ṣe rere láyé ẹ̀mí èèyàn ò ní tọwọ́ yín bọ́ mò ń bẹ̀ yín ni mò ń appeal sí conscience yín ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo ẹ̀yin abiyamọ ayé lóbìnrin lọ́kùnrin gbogbo ẹ̀yin tẹ́ ń bínú lọ́wọ́lọ́wọ́ torí ẹ̀ mo ṣe wá láàárọ̀ yìí torí ají pọnmi kùtùkùtù òwúrọ̀ kì í pọnmi rírú mò ń bẹ̀ yín ni kò sí nǹkan kan àwáwí kan ò sí téèyàn fẹ́ sọ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ wípé òun tiẹ̀ ló dé nínú ẹgbẹẹgbẹ̀rún àwọn tó kù nínú wọn àwọn wòlíì tẹ́ bá ti gbọ́ tó bá ti wá sọ pé Olúwa wípé lórí Facebook the same thing ni wọn àwọn náà ń jalè bẹ́ẹ̀ ni nítorí àwọn primate Ọládùn ní bàbá Churchill bàbá tó bí Churchill ọkọ tóńtó àwọn bàbá primate Gabriel Ọládùn ní tó ní New Temple Church ìjẹ́rí wọn lórí Facebook ìjẹ́rí alàgbà Fákẹ́yẹ kó wá ṣiṣẹ́ ìránṣẹ́ lórí Facebook àfi tó bá wá wàásùn ìjẹ́rí wọn lórí Facebook ìjẹ́ táìmù Orímọládé ṣé wọ́n tẹ̀ tí ń ṣe fẹ́ ṣé wọ́n tẹ̀ tí ń ṣe TV ńgbà yẹn àwọn alàgbà Fákẹ́yẹ bóyá wọ́n lọ sínú tẹlifíṣàn wọ́n lọ wàásùn yìn rere alàgbà tó kú ní Ayọ̀ni tó jẹ lẹ́yìn Fákẹ́yẹ àwọn bàbá àlògbò ìjẹ́rí wọn lórí Facebook àwọn elébi náà lè máa rí olè náà wá jà so Ọlọ́run tú àṣírí Gabriel ni ṣùgbọ́n ìjọ nítorí Ọlọ́run bá ṣírí ọ̀pọ̀lọpọ̀ nù wọ́n ṣe máa tú nìyẹn torí ìránṣẹ́ inú igbó làwọn ìránṣẹ́ ń gbé orí òkè Ìkìrun wà ń bẹ̀ Ìgbòho wà ń bẹ̀ Àgélú wà ń bẹ̀ Ẹ̀rìmọ́ wà ń bẹ̀ Ọlọ́nkọ́lé wà ń bẹ̀ orí òkè oríṣiríṣi wà ń bẹ̀ wọn ò lọ síbẹ̀ kí náà wá ń ṣe lórí Facebook kí náà lọ ń ṣe lórí TikTok olè náà ni eléyìí ó ra lọ́wọ́ gidi mo bẹ̀ yín nítorí Ọlọ́run mo fi ìyọ́nú Ọlọ́run ọba bẹ̀ yín mo fi gbogbo nǹkan tó ń mí lára yín àti tí ò mí lára yín mo fi bẹ̀ yín torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ jèbùrẹ́ ẹ jẹ́ kó wálẹ̀ torí Ọlọ́run ẹ jẹ́ kó wálẹ̀ àwọn nǹkan tí mo máa ń sọ leléyìí ni wípé tí nǹkan bá ti ṣẹlẹ̀ ẹ má jẹ́ ká máa sọ pé a fẹ́ fà á kó já a fẹ́ fa ìdè yìí já a fẹ́ fà kí ẹ̀mí yìí bọ́ a fẹ́ fà ẹ má jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ torí Ọlọ́run ẹ pé nígbà tí mo sọ̀rọ̀ lady tí tó sunkún tó wá tọrọ owó yẹn tí mo sọ tí mo ti mẹ́nu kúrò mẹ́ mo rí táwọn èèyàn kan ń gbé voice note kan síta mo fẹ́ wá sọ níbi tí olórí burúkú ìkan tó pe rẹ̀ ní ọ̀rẹ́ Bùsọ́lá tó ń sọ ọ̀rọ̀ tó ń bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ̀ wọ́n wá ń play voice note yẹn síta mo fẹ́ wá sọ̀rọ̀ lórí ẹ̀ pé olórí burúkú yín tí nǹkan bá ti ṣẹlẹ̀ oníkálukú ìmí tó o ní nínú ìwà ìkà tó o ní nínú wàá tọ́jú ẹ̀ wà wá máa dúró tó nítọ̀ ń bá wá ṣubú ìgbà yẹn ló máa mọ̀ pé ó ṣe ẹ̀ lọ́dún kan irú ìtó ṣẹlẹ̀ nígbà tèmi téèyàn kan ní mo lọ pe ọkọ òun kò sẹ́ni tó ṣe nǹkan fún mi nígbà yẹn mọrú ẹ̀dá tọ́lọ̀ ń dá èmi ni tẹ́ bá mọ̀ ó lè ṣe ẹlẹ́dàá mi kó má jìyà kọ́nà ẹ̀ má dàrú kò sí bó ṣe fẹ́ ṣe torí I am harmless mi ò ń ro tèèyàn níbi ó lè ṣẹ̀ mí àfi nítorí ẹ̀ mo ṣe máa ń sá láti ṣẹ̀yàn mo máa ń sá láti yọ̀ tèèyàn tí n bá ṣe nǹkan tí ò dẹ̀ mímí máa ń sọ fún mi pé nǹkan tó ṣe yìí ò dáa mímí máa bá mi jà nínú máa bá mi jà máa struggle pẹ̀lú ẹ̀ á dẹ̀ máa sọ fún mi pé mo ní nǹkan tó ṣe yìí ò dáa sẹ́ẹ̀ mo máa ń sá mi ò sẹ́yìn tí o bọ̀ ipò bá mi jà láì nídìí ó lè lọ ẹ lọ wo àwọn tó dìde ogun ètò lùsì péjì ètò lùsì ọkọ bó ṣe máa rí nìyẹn bẹ́ẹ̀ ni bó ṣe máa rí nìyẹn n kò dẹ̀ tí ì dúró bí ó ti máa ṣe máa lọ nìyẹn àfi tó bá finú kan ṣe tó jẹ́ pé genuinely nǹkan tó wà lọ́kàn ẹ̀ ló fi ṣe ètò ti ṣẹlẹ́yà every time honestly
torí pé mo wà harmless bí mo ṣe rí rèé. God bless you for the star. Bí mo ṣe rí rèé, mi kì í àmì èèyàn, mi mọ bó ṣe ń ṣe. Tó bá súnmọ́ mi wàá mọ̀ pé bí mo ṣe rí leléyìí, bí mo ṣe rí rèé. Àmọ́ pé o kọjú ìjà sí mi. Ẹ jẹ́ kí n tún fi àsìkò yìí sọ fún yín, ẹ̀yin tẹ́ bá ń bú mi, mi ò ń wò ó deliberately ni. Ọlọ́run, mi ò kí ń wò ó. Mi ò ń wò ó deliberately, mi ṣe kí ń wò ó. So mo ń bẹ̀ yín lórí alàgbà Gabriel láàárọ̀ yìí pé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Mi ò mọ̀ rí o, but mo ń appeal sí conscience yín. Ẹ̀yin abiyamọ ayé, ẹ bá mi ẹ forgive ẹ jọ̀ọ́. Ẹ dẹ́lẹ̀. Kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe nínú kó break down àbí kó kú. Kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ gbà ń bẹ́ẹ̀. A mọ̀ pé ó ti ṣe tiẹ̀, ó ti jẹ lọ. Àbọ̀ leléyìí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ má wò mí o. Ẹ má wò ẹnu mi o. Olódùmarè ní kẹ́ wò. Olódùmarè ní kẹ́ wò. Ẹ má wò mí. Ẹ má tí ọ̀rọ̀ yìí bá dẹ̀ bí yín nú. Mo bẹ̀ yín torí Ọlọ́run, ẹ má bínú. Ẹ ní sọmọnù. Ẹ ní kúkú òjijì. Ayé ò ní dá ẹ̀mí yín légbodò. Ntí ẹ ò sọnù tí ọmọ aráyé ń wá. Ayé ò ní béèrè lọ́wọ́ yín. Ojú ni fìtílà ara. Ayé ò ní gbà lọ́wọ́ yín. Akeem, ọkọ àwọn single mother, jọ̀ọ́ nítorí Ọlọ́run, má bínú. Jọ̀ọ́. Mo fọlọ́run bá bẹ̀, má bínú. Jọ̀ọ́ dẹ́lẹ̀ nítorí Ọlọ́run. Iṣẹ́ ò ní díṣẹ́. Ò ní ṣubú dànù. Ọmọ ò ní dọmọ lọ́mọ. Àwọn ọmọ ò ní kúkú òjijì. Wọn ò ní fòkú ẹ ránṣẹ́ sílé ní agbára Ọlọ́run. Bó ṣe lọ, wàá kẹ́rù, wàá kẹ́rù, wàá kẹ́rù, wàá kẹ́rù kò délé. Jọ̀ọ́ torí Ọlọ́run, please, I beg you in the name of God. I'm appealing to your conscience. I'm appeasing your soul. Please, 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 I beg you in the name of God. Jọ̀ọ́, jọ̀ọ́ torí Ọlọ́run, jọ̀ọ́. Ọkọ ọmọ kúkú ti kíní kan ti ṣe, ó ti ṣe nǹkan tó fẹ́ ṣe. Ọlọ́run dẹ̀ ti tún ṣe, ìrànlọ́wọ́ ti dìde láti ọ̀dọ̀ ẹ. Jọ̀ọ́ nítorí Ọlọ́run, jọ̀ọ́, mo fọlọ́run bá bẹ̀. Jọ̀ọ́. Ṣorí gbogbo àwọn tó ń wá ó dómi lánàá kò dómi, olórí burúkú ni wọ́n kí wọ́n tẹ̀lé lọ sí hòtẹ́ẹ̀lì fún. Wọn ò mọ̀ kó fẹ́ lọ dún àwọn ni. Ibi tó tún máa mọ̀ ilé ayé le tí nǹkan bá ṣẹlẹ̀. Àwọn yẹn ilé a máa dìde, tọ̀wọ́n a máa dìde. Iṣẹ́ Yorùbá nìyẹn. Wọ́n ti fa ìdè yẹn já, ṣùgbọ́n ẹ má pa á. Ẹ má pa á. Kò sí nǹkan tẹ́ fẹ́ fi kú ẹ̀ ṣe. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, Akeem jọ̀ọ́ má bínú, àti gbogbo ẹ̀yin àtọmọ tó sìkì náà. Lágbára Ọlọ́run ò ní bá ìsàn kú. Ò ní bá ìsàn kú. Ṣé wàá rí ìwọ ọmọ ìyá àbèjì ọmọ aráyé le? Gbogbo nǹkan téèyàn bá ṣe ló lérè o. Gbogbo nǹkan téèyàn bá ṣe ló lérè o. Rántí o, ikú kì í jẹun ẹni, kó jatẹ ẹni, kó jẹpo ẹni, kó tún pa ni. Àti ẹ̀gbọ́n gbogbo nǹkan tó ti lọ lẹ́yìn, kò bá má jẹ́wọ́. Kò bá má jẹ́wọ́. Kò dá o. Kò dá o. Kò dá o. Rántí o, ó jẹ́ nǹkan kékeré lọmọkùnrin yìí ṣe. Ó wá nígbà tí omi ń jáde lójú ẹ̀. Ó wá nígbà tí o rò bóyá ìrètí ti pin. Bí ò bá da lénìí, rántí ibi kékeré tó ti dá sí ẹ o. Rántí ibi píníṣín tí ibi tí ire ti wà nínú ibi tó o ló ṣe fún ẹ. Ọ̀pọ̀lọpọ̀ yín máa ń fi ẹnu àti àwọn ìwà báyìí ẹ máa fi ń fa ogun sínú ilé ayé yín. Gabriel ti ṣẹ̀, á pàdé Ọlọ́run ẹlẹ́sẹ̀ ògbèjì. Èyí tí wọ́n ń ṣe yìí ó wọ́ọ̀sì ju nǹkan tí Gabriel ṣe lọ o. Èyí tí wọ́n ń ṣe ó wọ́ọ̀sì ju nǹkan tí Gabriel ṣe lọ. Àwọn tó kù mí ní kẹ́ má ṣe nǹkan tó wù yín, but rántí pé ó ṣe kò ṣe. Bí o ṣe gbé Gabriel, bó ṣe gbé màmá ẹ dé ọ̀dọ̀ Gabriel kọ́ la padà ṣe rí. Bó bá ti wá jẹ́ pé kò dá mọ́ lẹ́ni, bó o ṣe gbé ìyá yẹn dé bí ẹ̀kọ́ la padà ṣe rí later. That means wípé nínú ibi tó o claim pé ó ṣe, rere díẹ̀ ṣì wà nínú ẹ̀. Nínú ibi tó o claim pé kó ṣe, rere díẹ̀ ṣì wà nínú ibi yẹn.
wá wo rere yẹn má ti torí nǹkan tó ń ṣẹlẹ̀ sí torí nǹkan tó o máa jẹ kó o bà nǹkan tó o máa jẹ jẹ́. Owó máa tán, ilé máa tán, gbogbo nǹkan máa tán, ọlá Olódùmarè nìkan ló kù. Òun ló ṣe dàbí pé bí mo ṣe wà yìí kò sí nǹkan tí mi ò lè fi tọrẹ. Mo dẹ̀ máa ń sọ fáwọn ọmọ mi pé anything you hold on to pé tó o lè filẹ̀ o ti sọ di Olódùmarè. Whatever it is, kò sí nǹkan tí mi ò lè fi tọrẹ láyé torí pé mo mọ̀ pé gbogbo nǹkan ló máa tán. Àwọn tó mọ̀ mí tó súnmọ́ mi wọ́n á sọ fún yín kò sí mi tiẹ̀ ní lè fún ẹ ní nǹkan kó fi tọrẹ. Torí kí n tó fún ẹ ní nǹkan ní tí mo lè lò ni màá fún ẹ. Level nǹkan tí mo lè lò ni màá fún ẹ, so ò ní lè fi tọrẹ. So tó mì wípé kò sí nǹkan láyé tí mi ò lè fi tọrẹ láyé. Kò sí nǹkan kan tó jọ mí lójú tí mò ń worship àfọlá Ọlọ́run. Ọmọ ìyá àbèjì ní tó ṣe Ọlọ́run á san ẹ́ lẹ́san. Single mother Hakeem má bínú. Gbogbo ẹ̀yin tó kù náà, ẹ̀yin màmá, ẹ̀yin màmá alálùbáríkà, ẹ̀yin màmá tí ẹ̀ ń bínú tẹ̀ ń tara ọmọ, ẹ má bínú torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́, ẹ jèbùrẹ́, kò sí nǹkan tá fẹ́ fi kó ẹ̀ ṣe. Ẹ jèbùrẹ́ torí Ọlọ́run, ẹ jèbùrẹ́. Ṣe bí ẹ̀yin kan wà tẹ̀ ń polówó Kristi. Ibi tó yẹ ká ti rí Kristi nínú yín rèé. Ẹ̀yin tẹ̀ ń polówó Muhammadi, ibi tó yẹ ká ti rí Muhammad nínú yín rèé. Nítorí ẹ̀ nínú ṣe bí mi nígbà tí mo sọ̀rọ̀ torí Muhammad nígbà tí àwọn ará ilé ẹ̀ gbógun tì í nípa ẹ̀sìn ó sọ fún wọn pé ẹ má bá wọn jà, ẹ fi wọ́n lẹ̀ pé tó bá yá wọn á rí nǹkan tóun ń ṣe. Jésù náà gbogbo nǹkan tí wọ́n ṣe fún kò yẹ in fact bó ṣe rí despite pé wọ́n ní kí wọ́n fi olè lẹ̀ àti gbogbo nǹkan tí Plateau kìíní kan tó ṣe fún Plateau ṣe fún lórí igi àgbélébù ó sì ṣàdúrà fún olè nígbà tó sọ fún pé rántí mi nígbà tí wọ́n bá déjọba bàbá rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń bínú kan igun yìí àsìkò tó yẹ kẹ́ ẹ hùwà bíi Jésù rèé. Àwa yìí ò kúkú gbé nǹkan òbò la gbé dání àtòkò. Àsìkò tó yẹ kẹ́ ẹ hùwà bíi Jésù rèé. Àsìkò tó yẹ kí ẹ hùwà bínú má ṣe ṣẹ̀, má jẹ́ kí oòrùn kó wọ̀ bá ìbínú rẹ̀. Àsìkò tó yẹ kẹ́ ẹ hùwà yẹn rèé. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jọ̀ọ́ mo fi ọ̀nà Ọlọ́run àbá bẹ̀yìn. Ẹ ní sọmọnù, ẹ ní kúkú òjijì lágbára Ọlọ́run. Àwọn ọmọ yín ò ní tójú ilẹ̀ mọ́lẹ̀. Gbogbo ọmọ yín pátápátá ló máa ṣe dáadáa láyé. Gbogbo ìran yín ló máa ṣe dáadáa láyé. Hakeem gbogbo ọmọ ẹ ló máa ṣe dáadáa láyé. Ò ní ṣubú dànù, ò ní rí ikú ẹ wálé. Jọ̀ọ́ jèbùrẹ́, ẹ má bínú. Ẹ káàárọ̀. Ọmọ tó gbé tó ní skọ́skọ́ tó bá wa mú lọ ṣé pásítọ̀ wa ò tí ì bá wa ṣàdúrà fún ni. Ó wá gbọ́mọ yẹn sínú àwọn yín kó sí wà wọ́rí pé tẹ́ ẹ̀ bá rí ọmọ tọ́jú ẹ̀dẹ̀ bá wa gbé padà wá. At the end of the day nínú lady yẹn náà ó fẹ́ dó star lady yẹn ni o ó wá invite star lady and those star lady was one of those that were supporting him as at that time. Star lady gun ọ̀kadà láti lè debunk wa wípé inú bẹ̀yẹ ògì pé a sọ pé inú gbó ló ń gbé wọn lọ. At the end of the day ó rí pé eléyìí ó wo ìdí star girl torí fine girl ní gẹ̀ yẹn ó ní eléyìí náà ṣe é dó ó tún fẹ́ dó yìí. Ó wá gbé gẹ̀ yẹn ó wá invite ẹ̀ wá pé kẹjọ jáde ẹ̀kẹ́ lọ ẹ fẹ́ lọ wo kíní kan. It was during that their journey ní wọ́n ti fẹ́ lọ dú ọmọ lọ́mọ ló ti pàdé Muideen níbi tí yẹn ti ń tajà tiẹ̀ tí ò bẹ̀ help ẹ̀ẹ́dẹ̀ máa rò ó wọ́n help wo ló ń ṣe. Ẹ kọ́kọ́ kúlà kúrò lẹ́kọ̀ọ́ àǹtí mi Àbẹ̀ní ẹ kó ìlà kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ òkọlà bọ̀bọ́ yóò wá ṣe oore fún anybody. Ó wá enrich pocket ẹ̀ ní 100%. This mentality, the sentiment we were putting in then, doing Muideen's own, nobody should bring that sentiment here. Nobody. Because ó ti hàn gbangba wípé ó ti ní strategy ẹ̀. He saw Muideen and he felt,
eléyìí dẹ̀ dá o kíákíá jẹ́ kí n gbélé yìí lọ ó wá gbé lọ sórí platform immediately ẹni tí ò bẹ̀bẹ̀ fún àánú gbogbo ìwádìí Muyideen ní àánú gbà ní Muyideen ká ní pé nígbà yẹn ló ti ń lo àkáǹtì victim bóyá ẹ̀ bá rí pé bíi 500 million lọ dá sákáǹtì yẹn because as at that time owó yìí ń yọ àwọn èèyàn yìí believe in his calling èlò lamọ̀ tó dá síbẹ̀ during the day tó bá ń gbowó lọ́wọ́ ló máa ń kà during the night ńkọ́ ẹ̀mọ́ ètò wọnú account ni nobody knows and nobody dare ask him and he will come the following day àti ti gbé Muyideen wá o eyín ẹ ti kọ́ o ẹ bá wa rẹ eyín fún o ẹ tún dáwọ́ eyín lọ́tọ̀ can you imagine Muyideen a fẹ́ kọ́ ṣọ́ọ̀pù fún o ẹ tún dáwọ́ ṣọ́ọ̀pù lọ́tọ̀ Muyideen ó fẹ́ lọ sí kinní kan ẹ tún where is the money so tó bá yẹ pé lóòótọ́ ló ń ṣe oore bẹ́ẹ̀ ṣe sọ pé ó dẹ̀ ń ṣàyò kí ló ṣẹlẹ̀ sí ọmọ wèrè tó gbé fún pé kó bá wọn wòsàn àbí àwọn tó ti wà níbẹ̀ before Muyideen came do you know how many people dey bọ̀wọ́ yẹn ní shop. Auntie Ajoke. Yes ma'am. Good evening house. Yes ma'am. Right from day one this guy is a strategic man. He knows what he wants right from the beginning. No condemn money. Fine, he became our actress, a veteran actress, what Katsibu. He actually backing a lower Foluke now. Because Foluke was bringing our whole this time when we were growing up. Those that made our life, those are part of our lives. So that at that time, she has in mind wanted that go to alone. So that's why he hijacked those ones from that woman. She was I remember it vividly. So my answer was okay, because people should blow except to back on veterans. God bless you. Because I know my shame. So if you don't pick or hope. Then I also allegedly like what I heard just tonight. One little Baba show baby go save. One little also let on my sita. Another me not share go. Another mo gbala no Foluke. I was so when I was laying down money so then little boy all really more don't shit. So she said, "Man, you can't go live with Nigerians. I'm married white in white. I can't be white." She, I noticed the last CB Jetansin to talk jade. Tell me a lot of facts. So I tell me jade don't book kuzwa. But boy, you bosita. Because of what you cast last time, you don't cast. Everybody go shop breakfast. Shayo. Suki money, who are you referring to before I meet you? Madam, will comment le madam ni. Ignore. It's not everybody. Gullible people that so long nìyẹn. Irú àwọn yẹn ignore wọn. Àwọn tó ti fi religion yí ọpọlọ wọn sẹ́yìn irú wọn ni. Ẹ jẹ́ kí n ignore irú yẹn. A friend of mine. The person is a Catholic priest. I was saw about 3 weeks ago. One year sabbatical. Show love for Maz, only love for Maz. I'll call you back in an hour. Only Nigeria, let's waste time. Only Maz church, Goni, Lubiton, only Barely Maria Mewa. Only I did let Maria Mewa. Imagine. Only within 15 minutes, I'm done. Only I'll talk best in Gawasi, Lugo, so why we need to orientation our Nigerians, our sis, just give me some minutes. Let me submit and then you guys can talk, please. Let me just because of the bullying that was so much, like everybody said, okay, yeah, no, anyway, but nítorí pé ó láhùn pé àwọn ilé tó gbà fáwọn ó wà ńbẹ̀. Mo ń bring wa back ni nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn o. Ẹ wò. Ọlọ́run lẹ́lẹ́jọ́ kọ́lọ́run kó. She was crying here. Gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Gbogbo yín bully ẹ̀. Èmi tí mo jókòó yìí mo wáyé mo bímọ 5 lójú ayé mi láàrin ọdún kan àbọ̀ ọmọ 3 kú mọ́ mi lọ́wọ́ èyí tó jẹ́ àkọ́bí mi pokùnso ọmọ àgbàlagbà ọmọ tí ó ṣọmọdé ọmọ láti ìgbà náà mi ò balance. Mo ń manage life mi ni títí tọ́lọ́run fi ṣe rógbòdú ọwọ́ mi fún mi
pé kí n má bàa dàbí ìyá mi ṣe dàkẹ́mi náà má di ọlọ́mọ méjì péré láyé mo gbìyànjú mo bí kan sí 10 days to kí n bímọ lọ́kọ mi kú that was 2021 10 days ní November lọ́kọ mi kú kò pé ọdún kan tọ́kọ mi kú lẹ́gbọ́n mi kú tí bábọ̀ yìí pé ẹ̀gbọ́n mi máa kú ni bóyá gbàjarè tí mo ké lórí ìyá mi ni mi bá ké lórí ẹ̀gbọ́n mi nígbà tí àìsàn ti yá mi bẹ̀rẹ̀ mo wá rò pé mo gbọ́dọ̀ pa ìtìjú mọ́ra ìdèdè pariwo síta táwọn ayé lè bá mi tọ́jú ẹ̀ toró nìkan ló fún mi kú kò sí bàbá mo kí yín o. gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín that was what prompted them to come out to speak. Yes, kò sẹ́ni tí ò lè rádánwò. Yábèjì bímọ méjì, ẹyọkan kú, ó kẹ ẹyọkan tó kù náà kò balance. Ọkọ tí ẹni tún kú. Òun ló ń tọ́jú ẹ̀, owó tó dá fún wọn, alákọ̀ọ́kọ́ ó ti lọ fi gba shop. Ẹ wá ní kó wá bọ̀ nínú village. Shop ńkọ́. Òun la ṣe ṣàlàyé fún gbogbo wọn gbà yẹn pé ẹ jọ̀ọ́ ó ti gba ṣọ́ọ̀pù wọ́n ti gba ilé òkè kó fi ibi tó ń tọ́ gbé nítorí pé Àgbàlá Gabriel yìí fẹ́ máa fi Ìyá Ìbejì tọrọ owó sí ní ò ṣe gbà kọ́kọ́ kúrò ńbẹ̀ yẹn because iléeṣẹ́ ó ti gbowó lórí ilé ó ti rí tó máa rí ńbẹ̀ a dẹ̀ ti mọ̀ pé òkè ilé tó gbà lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ kó lọ máa lọ gbé bẹ̀ ilé tó wà nínú village wọ́n lè máa fi ṣe country home ó ní no wọ́n ní lovers all over the world kí ló fẹ́ ká ṣe èmi kọ́ mo dáwó àwọn lovers all over the world ló dáwó èyí lovers all over the world what do we do kí ló fẹ́ ká ṣe àwọn lovers all over the world ló bá ń pè ilé yẹn a máa gbà lọ́wọ́ Ìyá Ìbejì ni Ìyá Ìbejì kò ní right lórí ilé yẹn mọ́ lórí nǹkan tó forí ẹ̀ pè Nigerians are wicked sórí yín náà fi pe ilé yẹn ni as at yesterday gbogbo àti lady yẹn sọ ó ní àwọn òrí ìwé ilé rí orí nítorí tẹlifíṣàn lòun ti rí nígbà tó sọ pé ṣèbí ìwé ilé wọn rè tó flash ẹ̀ fún gbogbo yín and you think ó ń ṣe oore wo ló ń ṣe èèyàn máa dá charity organization lẹ̀ ẹ máa ló ń ṣe oore no. You're standing in for people to collect money for them. You're not doing it yourself. If I raise up an NGO today and you're thanking me, you're just wasting your time because èmi ṣe mo fi ṣiṣẹ́ ṣe ni. Èmi kọ́ mo kówó lẹ̀. Ẹ wá sọ wọ́n di Ọlọ́run, ẹ máa bọ̀ wọ́n. Ẹ ń bọ̀ máa yí ni now. Ẹ̀yin lẹ sọ di monster tó di. Àwa ń bẹ̀ níjọ́ tá à ń sọ yìí. Nǹkan tó mú lady yìí tó prompted láti sunkún jáde nìyẹn ó sunkún kékeré níjọ́ tí mò ń sọ yìí as at that time ó ti fẹ́ dùn ọmọ yìí gbogbo píríọ̀dù yẹn o fùrọ̀ ẹ̀ ló wò gbogbo gbàtọ́ wà ń bẹ̀ ọmọ sunkún pé òun ọkọ òun ṣe kú ni fùrọ̀ ńlá ló ń wò. tọ́pọ̀ bò ṣe ni ó lérí ibú. ọmọ yẹn ní àǹtí Àgbàlá gbé mo ní àbí wàá jẹ́ kó ṣe lẹ́ẹ̀kan ni àbí kí la máa ń sọ. Can you imagine? Ó fẹ́ doni, ó fẹ́ dupa. Gẹ̀yẹ mọ́nà, àbí wàá jẹ́ kó ṣe lẹ́ẹ̀kan. Gẹ̀yẹ níyàwó ẹ̀ fáyín. Àbí gbàwó lòun ṣe máma. Èmi wá rò pé àbí ká ṣe ṣìnà pínpín àbí ṣìnà wẹ́wẹ́. Bó ti ẹ̀ ṣe ṣìnà bíntín. Can you imagine? And nobody listens to her then. Nobody listens to her. Ó fẹ́ do ẹ tó jù lọ. Ó fẹ́ tó kó bá gbogbo òbú ẹ̀ kó bá bẹ̀jẹ̀ ni. Lérí bú somebody. Mo wá pé. Tẹ́ gbọ́ pé tó máa lọ ń gbá wọn mọ́ lójú títì. Mi tí gbọ́ yẹn, mo lẹ tún ti rí yẹn. Ó lọ gbé ẹgbẹ́ àtẹ́gbẹ́ nǹkan tí Gistlover sọ táwọn èèyàn kọ̀ máa tó Gistlover. Ó tún lọ gbé àwọn ọmọ ẹ máa gbọ́. Òkè yẹn sọ wípé rọ́ọ̀sì lòun máa ń jẹ torí òun ní bùkátà tóun fẹ́ gbọ́. Ó dẹ̀ máa lọ dúró ẹsẹ̀ títì. Ó lẹ́sẹ̀ títì ló ti gbé wọn. Ipe ọmọ tóun fẹ́ bá ṣẹ́nu lẹ́wọ̀n láìkí ẹ̀ òun ní kó máa lọ.
tán wá fẹ́ dùn mí ni. ṣé ẹ̀yin wá rò pé ẹjọ́ máa queen so ẹ wá rò pé ojú lásán ni. àníwèrè ń ṣe. òjò nìbàdàn Òṣogbo ló ti lọ gbọ́ lóṣù. Òṣogbo ni o. ẹ ní sùúrù ẹjọ́ bá mi mute everybody ẹ bá mute ṣé ẹ wá believe pé ojú lásán nìyẹn. ẹjọ́ ẹ bá wa mute ẹ jẹ́ kí ó sì parí. ṣé ti understand ṣé ẹ̀yin believe pé ojú lásán ni wọ́n ń lo nǹkan fún wọn ní now ẹ wo Doris Ọ̀gálàsì òun ló ti ya wèrè sórí TikTok sórí gbogbo ẹ̀yẹ ṣé ẹ kò pé Doris gbádùn mọ́ ẹ wo Halima that actress what's her name Halima what's her surname Halima what's her name Halima Abubakar ṣé ẹ rí bó ṣe kù ẹ wo ẹ jẹ́ kí n sáré já wa sí nǹkan kan gbogbo èyí tẹ́ ń ṣe ṣìnà fẹ́rẹ́fẹ́ àti ṣìnà bíntín ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín àwọn tẹ́ máa avoid láyé yín àwọn pastor àwọn àfáà àwọn WRIT àbí kí lẹ́yìn pé wọ́n road transfer àwọn MC Olúọmọ alẹ́jì ni o àtàwọn politician àtọba ṣẹ́rí tẹ́ bá lọ jẹ́ kí àwọn pípù yìí kí wọ́n máa gùn yín tó bá ti gun orí yín ayé yín ti bàjẹ́ nìyẹn I am telling you the truth tẹ́ ẹ bá fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ ṣé gbogbo àwọn artist tiwa tẹ́ ń wò yẹn àwọn obìnrin yẹn alẹ́jì ni o kòròfo ló pọ̀ jù alẹ́jì ni o because you want to live above your means you want to sleep with just anybody why will a pastor nígbà tó tẹ́ bá rántí nígbà ọ̀rọ̀ Halima yẹn ẹ wo bí ìyàwó Suleiman bó ṣe jáde tán wípé láíláí ọkọ wọn ò ṣe because wọn jọ ń ṣe pọ̀ ni yes their wives know what they do. A máa mú ògo yẹn àtúnṣe lọ́dún ẹni tó ní ògo láti máa gba ògo fún ara wọn fi kún ògo ara wọn. Ẹ wo bá ṣe sọ Halima dà ṣé Doris yẹn dàbí èèyàn lójú yín báyìí bẹ́ẹ̀ ṣe rí Doris Ọ̀gálà yìí ṣé ó gbádùn mọ́ kò sí ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ gan ẹ ti mọ̀ pé kò tiẹ̀ because kò gbádùn mọ́ wọ́n ti gba gbogbo nǹkan tó dá lára gan. Ẹ wo Halima cried out again. Onígbò mẹ́rin ni mo lè fẹ́ ra kí lorúkọ ẹ̀ mo fẹ́ ra kí lorúkọ ẹ̀ lọ sílé màmá bí àwọn spaghetti sandini. Ẹ lọ ra spaghetti ńlé mọ́mì wa. Halima tún dùn jáde kò sówó ilé kò rówó ilé san kò rí kíní kan san ó ti gbogbo ara ẹ ti ya ọlọ́lọ́mọ tó ti èyọ lára tìyẹn ayé yẹn ó ti kúrú mọ́ṣú. Ẹ má lọ́dún politician Nàìjíríà wọ́n á lò yín o ògo 2027 ló ń wá kiri báyìí o àwọn ọba nítorí pé ẹni tó bá ṣẹ́rí ọba kò wípé ọba fi ṣèkà kò wípé anything bọ́n tó ti wà lára ọba ni ẹ wo Elégùṣì ọmọ mi ẹ rí bàbá mi bó ṣe rí mi kó wá lọ gun orí ẹ àánú ẹ ṣe mí tí ẹ ti tán nìyí wàá gbé fine boy lórí. I am sorry for you because àwọn ti jẹ nǹkan tẹ́lẹ̀ ẹ̀kùn kò ń ṣe pé anything mọ́ ẹni tó bá bẹ̀rẹ̀ ti gùn kò jẹ́ kó kẹ́lòmí tún gùn mọ́ ẹ ti mọ bó ṣe ń lọ. Àwọn road safety àbí road north road Olúọmọ kí lẹ́yìn pé wọ́n táwọn yẹn ni pé ògo pípọ́n ògo tó róbóróbó wá lo gbogbo ìtókùlà ẹ bá ṣe náwó fóbìnrin ni wáì tó jẹ́ pé lára yín ọmọ máa fẹ́ra yín pọ̀ afẹ́lẹ̀ àtúnfẹ́ ọ̀rẹ́ àwọn mẹ́jọ pọ̀ wọ́n fẹ́ yín pọ̀ rorí ni lórí kíni kí lẹ gbé sábẹ́ kò wá sí àti politician thank you I'm a musician nígbà tó bá wo Wàsíù Àyìndé bàbá tèmi popsia in addition to my daddy's birthday, Alhaji Wasiu Ayinde is going to have his birthday this March. He's a March boy. Happy birthday, Daddy. I love you, King Wasiu Ayinde. Happy birthday, Daddy Ajo.
Àjọkẹ́ olórí ọmọ ọba níjẹ̀bú dádì Àjọkẹ́ olórí ọmọ ọba Akilẹ̀ Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ mọ́lẹ̀ Àwùjalẹ̀ tó kọ́ọ̀mù ikọ́ mi ní Àwùjalẹ̀. Nǹkan ṣe dádì yín. Ṣé nǹkan táwa sọ nìyẹn mò ń kí wọn ni happy birthday ìnáàdì jàre dádì kó wá wo ṣùṣùṣù kó má jẹun kánú bíi Manuela àbí kó má jẹun kánú bíi. Kó má jẹ nǹkan tẹ́lẹ̀ kù. Kó wá lọ fẹ́ alájẹwà.